Ẹ kú ilé o ẹ̀yin aráalé, ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá látọ́kùn ètò yín. Lénìí a máa bára wa sọ̀rọ̀ lórí àwa ọmọ Oòduà tá a wà lẹ́yìn odi àti lókè òkun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, gẹ́gẹ́ bí ìṣe mi, mo máa ń sọ wípé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ lónìí kò pọ̀ o, ju wípé ká gbára wa ní ìyànjú lọ àti ìmọ̀ràn. Àwa tí a wà ní ẹ̀yìn odi, tí a wà ní òkè òkun, kí ni ipa wo là ń kó nínú ayé àwọn tó wà ní inú ilé tí wọ́n wà lórí orílẹ̀-èdè Oòduà Republic? Mi ò lérò wípé a máa ń ṣe ẹ̀tọ́. Owó tá à ń fi ránṣẹ́ sílé nìkan kọ́ ni ẹ̀tọ́. Ẹ̀tọ́ wa pọ̀ tó yẹ ká máa ṣe fún àwọn ará wa tó wà nílé tí wọ́n wà lórílẹ̀-èdè Oòduà. Ṣùgbọ́n owó nìkan ló jẹ́ kókó sí wa láti fi ránṣẹ́ sí wọn. Gẹ́gẹ́ bí mo ṣe fira mi sílẹ̀ láti máa ṣe ètò ìṣẹ̀ṣe làgbà yìí, lórí ètò yìí a kò kì í fi bákan bọ̀kan nínú. Òtítọ́ àti òdodo òun ni a gbé ètò yìí lé lórí. Àwa tá wà ní òkè òkun, a kì í gbìyànjú dáadáa tó lórí àwọn tó wà nílé. Tí a bá ti gbìyànjú láti rékọjá sí ẹ̀yìn odi àbí lókè òkun, àwa máa jẹ́ kí àwọn tí ó wà ní orílẹ̀-èdè Oòduà tá fi sílẹ̀ lé, a máa jẹ́ kó máa lérò wípé a ti wà ní ọ̀run, a ti wà lálìkìámọ̀, a ti wà níbi tí ilẹ̀ ti gbé tẹ́jú, a ti wà níbi tí oríṣiríṣi àǹfààní wà. Bẹ́ẹ̀ ni, mi ò jiyàn, oríṣiríṣi àǹfààní wà níbi tí a wà yìí. Ǹjẹ́ ṣé gbogbo àwa ọmọ Oòduà tí a wà lẹ́yìn odi là ń rí àǹfààní yìí jẹ ṣá? Ṣé gbogbo àwa ọmọ Oòduà tá wà lẹ́yìn odi la ní ìdùnnú àti ayọ̀ tó yè kóró lẹ́yìn odi? Kí ló dé? Kí ló fà á tí a kì í sọ òtítọ́ ọ̀rọ̀ fún àwọn ènìyàn tó wà nínú ilé? Àwọn ènìyàn wa tá fi sílẹ̀ lé, kí ló dé tí a fi ń fi ẹ̀kọ́ tọ́ná fún wọn? Kí ló dé tí a kò fi ń sọ fún wọn níbi tí bàtà ti ń gbé ta wá lẹ́sẹ̀? Mi ò wá rí àwa tí à ń travel ní sáà yìí tí àti ìlòjú bóyá bí ọdún 5, ọdún 6 lọ nílùú òyìnbó. Mi ò rí wa bá wí o, bí kò ń ṣe àwọn tó ti ń lò bí ọdún 10, 20 ọdún, 50 ọdún, 100 ọdún, 40 ọdún nílùú òyìnbó. Ẹ máa wá lọ, àbí lẹ́yìn odi ẹ máa wá lọ padà sí ilẹ̀ Oòduà. Ẹ wá máa ṣe bíi pé Ọlọ́run nìyí. Kódà èyí kò bójúmu. Ṣé ẹ kò mọ̀ wípé ìwà tí ẹ ń ṣe yìí, tí ẹ ń hù yìí, nígbà tí ẹ bá padà sínú ilé tán, ẹ fi ń kó àwọn ènìyàn wa lẹ́rú sí ni? Bẹ́ẹ̀ ni, nítorí pé nígbà tí ẹ bá làkàkà, tí ẹ dáwó jọ, tí ẹ wá padà lọ sílé, tí Ọlọ́run gbà fún yín láti rí nǹkan díẹ̀ kó jọ, tí ẹ wá padà lọ sílé, ẹ wá ń fi owó yìí yàn wọ́n lójú, ẹ wá ń fi láì jẹ́ kí wọ́n mọ̀ wípé owó yìí o, owó ojú eégún ni o, mo ṣe wàhálà kí n tó rí owó yìí ni. Wàhálà tí mo dẹ̀ ṣe yìí dẹ̀kẹ̀rẹ́, wàhálà gbẹ̀mígbẹ̀mí ni. Ẹlòmíràn iṣẹ́ ibi òun ló ń gbé ṣe lẹ́yìn odi àti lókè òkun, ṣùgbọ́n kì í jẹ́ kí àwọn ènìyàn rẹ̀ mọ̀. Nítorí ẹ̀, tí wọ́n bá ti wá ní ènìyàn tó ní ẹ̀yìn odi àbí lókè òkun tí kò ń ṣerú iṣẹ́ èyí tó ń ṣe yìí,
wọ́n wá máa fi búra wọn pé wọ́n wá máa fi wéra wọn pé ṣé ò rí ọmọ lágbájá ni, ò rí bó ṣe dá ni, ò rí bó ṣe ń ṣe ni, ò rí bó ṣe kọ́lé fún ìyá ẹ̀ ni, ò rí bó ṣe kọ́lé fún bàbá ẹ̀ ni, kí tó kò bá sàn ẹ̀ ò ṣe padà wálé láláì mọ̀ wípé àwa ṣẹrú ni nílùú òyìnbó. Ẹ béèrè lọ́wọ́ ara yín dáadáa, kí ló dé, kí ló dé, kí ló dé? Ṣé ìlú òyìnbó ó san àwa aláwọ̀ dúdú báyìí? Àwa tá wà nílùú òyìnbó, ṣé ọ̀wọ̀ tí ó yẹ kí ọmọ Oòduà ní nílé lóko àti lẹ́yìn odi òun ni wọ́n ń fi fún wa ṣá? Ṣé iṣẹ́ tí a lè ṣe tí a ò lè ṣe ní ilẹ̀ bàbá wa òun ló ń fún wa ṣe níbí ṣá? Ṣé ìgbé ayé tí à ń gbé bí ilẹ̀ Oòduà ò ṣe rójú lénìí tí ó yẹ pé à ń gbàdúrà kí Ọlọ́run bá wa tò ní? Ẹlòmíì ń gbé ìgbé ayé tí kò rọrùn nílùú òyìnbó débi pé ó kódà ó bẹ́tà kó kúkú padà sí ilẹ̀ Oòduà. Ó dáa fún kó kúkú padà sí ilẹ̀ Oòduà. Mo ti rí wọn lọ́lọ́kan òjọ̀kan níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ àwa tí a wà lókè òkun ni wípé ẹ jẹ́ ká máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún àwọn tó wà nílé. Ní ìsinyìí wọ́n ní wọ́n máa ń sọ kinní kan ní ilẹ̀ Oòduà ni wọ́n á ní ó sì ń rìn ẹni kò ì já ẹ̀jẹ̀. Ó ti ń já àwa tí a wà ní òkè òkun àti lẹ́yìn odi, ó ti ń já wa jẹ ní ìsìn. Àwa la wá ń kígbe, àwa tá àti ìlòjọ ọdún 5, ọdún 6, ọdún 7 lọ, ẹlòmíì ọdún kan ló sì lò nílùú òyìnbó. Ó ti gbé fóònù, ó ti ń kígbe fáwọn aráalé pé ibi yìí ò dá o, ibi yìí ò ṣe o, ẹ má wá o, ó pè mí, ó kódà ó dáa kí n kúkú wà nílẹ̀ Oòduà. Ṣùgbọ́n àwọn aráalé ò gbàgbọ́ mọ́, nítorí ẹ̀yin tí ẹ ti lò bí 20 ọdún, tẹ ti lò ọdún 10, tẹ ti lò ọdún 12, tẹ ti lò 70 ọdún, nítorí pé ẹ ti lọ fi yangàn fún wọn. Ó wá le fún wọn ní ìsìn láti gba àwa tá a pẹ́ lẹ́yìn, tá a ṣẹ̀ṣẹ̀ dé. Ó le fún wọn láti gbà wá gbọ́, nítorí pé wọ́n rò pé a kò fẹ́ fún wọn ni. Níbí yìí ní ìsìn àìmọye ẹlòmíì tó ti lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ tó wà nínú àhámọ́ ìgbèkùn. Àwọn ènìyàn rẹ̀ rò pé kò fẹ́ fi owó ránṣẹ́ sí wọn ni, èpè ló fi ránṣẹ́ sí lójoojúmọ́ ayé yìí. Ẹlòmíì ti kú látàrí iṣẹ́ burúkú tí òyìnbó fi ń ṣe, ṣùgbọ́n àwọn ènìyàn rẹ̀ ò mọ̀. Wọ́n rò pé ó ti dà wọ́n nù ni, kò fẹ́ rí ti àwọn rò mọ́. Ẹ jẹ́ ká gbìyànjú, tá bá ní ká gba òmìnira tó pọ̀ púpọ̀. Wọ́n máa ń sọ kíní kan lẹ́nu ọjọ́ mẹ́ta pé tí a bá fẹ́ gba òmìnira, àwa tá wà nílùú òyìnbó, tá wà lẹ́yìn odi, la lè gba òmìnira fáwọn tó wà nílé. Báwo la ṣe lè gba òmìnira fáwọn tó wà nínú ilé bí kò ṣe wípé àkọ́kọ́ òtítọ́ inú ṣe pàtàkì pẹ̀lú àwọn tó wà nílé. Ẹ máa sọ fún wọn bí ìgbé ayé tí ẹ̀ ń gbé. Mi ò sọ pé gbogbo wa nínú wa ò dùn nílùú òyìnbó. Ẹni tí ó ń gbégbé ayé tó rọrùn, ìlàkàkà gan ló fi ń gbé. Ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa. Ẹni tó dẹ̀ ń gbégbé ayé rọrùn níbí nítorí pé ó ń ta oògùn egbògi olóró, ọjọ́ kan lọ́jọ́ kan máa jẹ. Ọjọ́ kan lọ́jọ́ kan máa jẹ. Ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa sọ òtítọ́ ọ̀rọ̀. Lẹ́yìn òtítọ́ ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa sọ̀rọ̀ jáde lórí afẹ́fẹ́, ká máa bẹ̀rù. À ń bẹ̀rù nílé, a tún ń bẹ̀rù lóko, a tún ń bẹ̀rù lẹ́yìn odi, a tún ń bẹ̀rù lókè òkun. Kò bójúmu. Ṣé tó bá sọ òtítọ́ ọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ní ìsìn, ṣé wọ́n fẹ́ wá mú ẹ lókè òkun ni? Tètè máa bọ́ síta. Ẹ jẹ́ ká bọ́ síta, ká kígbe, ká jẹ́ kó mọ̀ wípé àwa tá a wà lókè òkun ara ni wá. A fẹ́ kí ilé wa kó dà, kó dùn, kó ṣe padà wá sí fún wa.
a ò fẹ́ gbé sájò, ọ̀pọ̀lọpọ̀ ti gbé sájò, ọ̀pọ̀lọpọ̀ ti kú sẹ́yìn odi, ọ̀pọ̀lọpọ̀ máa ṣiṣẹ́ tán nítorí pé ẹ fi ẹ̀kọ́ tọ́ná fún àwọn ará ilé. Ìdí nìyẹn tẹ́ máa fi ní kọ́ bá yín kọ́lé tí wọ́n máa náwó ọ̀hún jẹ, nítorí pé ẹjọ́ púpọ̀ ò sí lọ́wọ́ wọn. Wọ́n ti lérò pé táwọn bá ná owó yẹn jẹ tán, òkúkú lówó nílùú òyìnbó, wọ́n máa ń rí owó, wọ́n máa ń gbin owó sẹ́yìn kùlé ni. Wàá lọ ká níbi tó o ti ń ka, wàá wá fi kọ́ ilé mi. Kì í ṣẹjọ́ tiwọn. Ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe, ká máa pè wọ́n, ká máa sọ fún wọn pé báyìí báyìí bíbí tí mo ti ń ṣiṣẹ́ rẹ̀, àwa tá a wá ń sọ nìsín wọn ò gbà wá gbọ́ mọ́. Nítorí pé ẹ ti lọ máa fi ń ṣe gàrú, a ti ní gàrú jù àwa ọmọ Oòduà, ìmí ti ní gàrú jù. Ó fẹ́ káwọn ènìyàn rẹ̀, ó fẹ́ káwọn ẹbí ẹ̀ kan máa rí gẹ́gẹ́ bí Ọlọ́run, tó dẹ̀ mọ̀ wípé nílùú òyìnbó òun ń gbégbé ẹrú ni. Ó fẹ́ kí o tó bá ti lọ́lé kó máa bọ̀wọ̀ fún ẹ, kó máa sọ̀rọ̀, kọ́rọ̀ ẹ káṣe ẹ máa múlẹ̀. Ṣùgbọ́n nílùú òyìnbó kò sẹ́ni tó rán ẹ nítorí pé ìgbé ẹrú òun ló ń gbé. Òyìnbó ò lè bọ̀wọ̀ fún wa. Àwa la tún lọ sílé, la tún kọ́ àwọn ènìyàn tó wà nílé pé irú ìwọ yìí ló fẹ́ lọ sílùú òyìnbó. Òyìnbó ò lè bárù ìwọ ìgbé. Òyìnbó ò lè bárù ìwọ ìṣiṣẹ́. Òyìnbó ò lè sùn níbi tó òyìnbó ń sùn sí. Ilé ahoro dẹ̀ ni mí nù yín gbé. Nǹkan gbogbo nǹkan tẹ́lẹ̀ ẹlòmíì ò nílé tiẹ̀, kò dá nílé tiẹ̀. Bẹ́ẹ̀ ni mo mọ ẹnìkan, mo mọ èèyàn níbi tó yẹ pé sitting room èèyàn sitting room èèyàn ló ń sùn sí, inú kitchen lẹlòmíì ń sùn sí, ìta gbangba lẹlòmíì ń sùn sí. Wàá wá dá owó jọ, wàá wá làkàkà láti dá owó jọ láti lọ ṣe nǹkan sílé, wàá dẹ̀ wá máa jẹ́ kí àwọn aráalé máa rí ẹbí èèyàn. Láláì jẹ́ kán mọ̀ wípé ibi yìí ọ̀run àpáàdì ni fún ọ̀pọ̀lọpọ̀ wa. Inú bí mi sí gbogbo wa tá à ń gbé nílùú òyìnbó. Wọ́n ní kò síbi tí wọn kì í kádìyẹ alẹ́, kò síbi tí wọn kì í sebẹ̀ alẹ́, ọbẹ̀ ló mà dùn jura wọn lọ. Ẹ ti jẹ́ kí àwọn tó wà nílé, ẹ ti jẹ́ kí wọ́n rí wípé tí wọn bá kúrò nílé wọn ò lè ṣoríire. Ẹ̀yin tẹ́tí ẹ wà nílùú òyìnbó ṣe ti ṣoríire ọ̀hún náà. Ẹ bèrè lọ́wọ́ ara yín, ṣé ti ṣoríire ọ̀hún náà? Ṣé gbogbo bí òyìnbó ṣe ń pa ẹlòmíì nípa àyà, ẹlòmíì wọ́n ti pa nípa àpasáyé, ẹlòmíì ní ìsinyìí ó ti ra ilé, ó ti ra ilẹ̀, ó ti ṣe gbogbo ẹ̀, ó ti ṣe everything, gbogbo ìgbésí ayé wà nílùú òyìnbó. Òyìnbó dẹ̀ máa rí wípé ìlú ẹ kò dá mọ́. Nítorí irú yín ló máa fi ń sọ wípé ṣé gbogbo nǹkan tó ń ṣe yìí ṣo lè ṣe nínú ìlú ẹ. O lè gbogbo ìgbésí ayé bó ṣe ń lo láìfù níbí, o lè lo nínú ìlú ẹ. Ta bá sọ pé nǹkan tí wọ́n ṣe fáwa dúdú nílùú òyìnbó ò dáa, ta fẹ́ máa protest, ta fẹ́ máa jìjàǹgbara wípé kó máa bu ọ̀wọ̀ fún àwa adúláwọ̀, àwọn òyìnbó wa máa takò wá pé ṣé gbogbo bá a ṣe ń sọ pé káwọn má ṣe fún wa yìí, ṣáwa lè lọ láti lọ jìjàǹgbara bẹ́ẹ̀ nínú ilé wa. Ẹ̀yin lẹ ń fà á. Ẹlòmíì wà nílùú òyìnbó fún ọdún mélòó kan, a wá lọ sí ilé, a lọ sílẹ̀ ilẹ̀ wa, a sọ pé òun fẹ́ lọ du ipò. Tó bá tún wá du ipò, tó tún wá gba ipò yẹn, tó wà tí wá máa fara ní àwọn aráàlú, wà tí wá máa kó owó wa wá síbí. Àwọn aráàlú tó dẹ̀ wà nílé wọn ò ní mọ̀ wípé ohun tó ń pera ẹ kọ́ ló jẹ́. Ebi arébipa òun ló pọ̀ jù nínú wa. Ẹ jẹ́ ká yí ìwà wa padà. Ẹ jẹ́ ká yí ìwà wa padà. Ẹ jẹ́ ká máa sọ fún àwọn ènìyàn wa pé ẹni burúkú òun làwọn òyìnbó yìí. Ohun burúkú tó ń fi wá ṣe rèé. Ẹ má jà máa fẹ́ ẹ̀kọ́ tanná fún wọn mọ́. Nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ ara tiwa, nítorí pé a fẹ́ kí wọ́n bọ̀wọ̀ fún wa. Ẹni parọ́ tó fi ń borọ́ mọ́lẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ní ìsìn ṣàṣírí òtítù báyìí. Gbogbo akọ́là ń kígbe lórí afẹ́fẹ́ pé a fẹ́ padà lọ́lé báyìí. Ìgbà a fẹ́ ṣe ẹrú mọ́. L'Amẹ́ríkà ẹ̀rí bọ́ ṣe ń pa wọ́n. Níbí gan wọ́n ń pa wọ́n. Ẹlòmíì kan máa ronú pé àdúdú ló ń lọ yìí, jẹ́ kí n yìn pa kùkú sẹ́ni ẹnikẹ́ni tó máa béèrè lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yí padà o. Tá bá máa gba òmìnira, àwa gangan là ń fi
ọ̀rọ̀ ẹnu wa là ń fi ìṣesí wa là tún fi ń kọ́ àwọn ènìyàn wa sínú oko ẹrú sí pẹ̀lú ọ̀rọ̀ tí à ń sọ fún wọn nítorí pé wọ́n ti rò wípé nítorí pé o ti wà ń lu òyìnbó o ti dájú àwọn lọ. You are never better than these people. In fact, àwọn èèyàn tó tún wà ní Nàìjíríà gan tó tún wà ní ilẹ̀ Oòduà gan wọ́n tún better ju àwa tá wà nílùú ìmí inú wa tá wà nílùú òyìnbó lọ. Wọ́n better ju ìmí inú wa tá wà nílùú òyìnbó lọ ṣùgbọ́n wọ́n á tún sì máa béèrè owó lọ́wọ́ ẹ̀ nítorí pé wọ́n ti ní nígbàgbọ́ pé ó dájú àwọn lọ. Ẹ jọ̀ọ́ mi ò rí jù báyìí lọ mo ń sọ nítorí pé kí ni ká lè yí padà nítorí pé kí ni ká lè yí ẹlòmíì ò ní nǹkan kan mọ́tò onímọ́tò ló tún máa lọ fi ya fọ́tò wọ́n wá ní àwọn èèyàn nídìílé ẹ̀ wọ́n ṣe ò ní nǹkan kan náà ó dẹ̀ ń kígbe ara ẹ̀ síta ó dẹ̀ ń fẹ́ di ara ẹ̀ síta mi ò rí jù báyìí lọ o torí pé ọ̀pọ̀rọ̀ kò kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ èmi ti yín tòótọ́ Òòṣàtọ́lá Adéníyì ẹ ṣeun.